mà wá ga báyìí o, ṣé Fúnkẹ́ Akíndélé ò ti wá rugi oyin lọ́wọ́ àwọn èèyàn lórí ayélujára báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń wọ lọ́tún lọ́sì lórí ọ̀rọ̀ Ògògó? Èyí lohun tó ṣẹlẹ̀. Ṣé gbogbo èèyàn ló ti mọ̀ pé ẹ̀kọ́ òṣojú múmu lágbo òṣèré ilẹ̀ wa látìgbà tí àwọn ọmọ àgbà òṣèré ilẹ̀ wa Táíwò Hasan Ògògó ti jáde pé àrùn jẹjẹrẹ ń bá bàbá àwọn fínra, tí gbogbo agbo òṣèré àti àwọn olólùfẹ́ àgbà òṣèré yìí náà sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà tí wọ́n ń ṣakitiyan lóríṣiríṣi, ṣùgbọ́n pẹ̀lú gbogbo rẹ̀ náà ẹlẹ́mìí padà gbá àgbà òṣèré ilẹ̀ wa yìí padà jáde láyé lọ́jọ́ 23 oṣù tá a wà yìí, tó sì dá tọmọdé tàgbà sínú ìbànújẹ́ àti ọ̀fọ̀ ńlá tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn òṣèré àti gbajúmọ̀ ilẹ̀ wa sì péjú pésẹ̀ síbi ètò ìsìnkú rẹ̀ lọ́jọ́ 24 oṣù tá a wà yìí kan náà. Ọjọ́ yìí kan náà ni òṣèrébìnrin ilẹ̀ wa tí sinimá rẹ̀ máa ń tayọ tàwọn akẹgbẹ́ rẹ̀ dáadáa ní Olúfúnkẹ́ Akíndélé táwọn tiẹ̀ tún máa ń pè ní Lefty ṣe ọjọ́ ìbí ọdún 49, ìyẹn 49 years birthday rẹ̀. Ní òṣèrébìnrin ilẹ̀ wa yìí sì jáde sórí ìkànnì ayélujára rẹ̀ láti yọ̀ àti láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó dá ẹ̀mí òun sí láti rí ọdún mìíràn, tó sì gbé àwọn fọ́tò tó jojú ń gbèsè dáadáa jáde. Bẹ́ẹ̀ ló kọ ọ̀rọ̀ sábẹ́ rẹ̀ báyìí pé òní ni ọjọ́ ìbí mi, ọkàn mi sì kún fún ìdúpẹ́ sí Ọlọ́run fún gbogbo ohun tó ti ṣe fún mi, ohun tó ń ṣe lọ́wọ́ àti gbogbo ohun tó ń bọ̀ lọ́nà. Ọlọ́run dúró gẹ́gẹ́ bí okun àti asà mi láàrin gbogbo ìgbà, gbogbo ẹ̀kọ́, gbogbo àṣeyọrí, gbogbo àṣìṣe àti gbogbo ìdojúkọ, tó fi mọ́ àwọn àkókò tí mo kùnà, tó sì fún mi ní oore ọ̀fẹ́ láti dìde kẹ́kọ̀ọ́, láti tẹ̀síwájú àti láti túbọ̀ máa dára ju tàtẹ̀yìnwá lọ. Ní àdúrà mi kò le rárá, bẹ́ẹ̀ ni kò ju pé Ọlọ́run bùkún mi pẹ̀lú ìlera tó péye, àlàáfíà àti oore ọ̀fẹ́ láti máa rìn nínú èrè ìdí tí mo fi wà láyé. Gbà á ládùúrà pé ayé mi yóò tẹ̀síwájú láti ní ìtumọ̀ tó ju èmi gan fúnra mi lọ, kí n lè máa fọwọ́ tọ́ àwọn èèyàn sí, kí n ṣí àwọn ilẹ̀kùn, kí n tọ́ àwọn ẹ̀bùn tó tún pọ̀ ju tàtẹ̀yìnwá lọ dàgbà, kí n túbọ̀ gbé àwọn ìràwọ̀ dìde, kí n sì lè fún àwọn ẹlòmíràn ní àǹfààní láti di gbogbo ohun tí Ọlọ́run pè wọ́n láti dà, kí n má dá ìwà fífún padà dúró, kí n má dáwọ́ ìdàgbàsókè dúró, kí ayé mi tẹ̀síwájú láti máa jẹ́ ẹ̀rí, àti pé kí ìgbé ayé mi túbọ̀ máa ru àwọn ènìyàn sókè láti gbàgbọ́, láti lálàá àti láti tẹ̀síwájú láìwẹ̀yìn wò. Ó ṣé Olúwa, mo kú oríire ọjọ́ ìbí mi. Báyìí ni arẹwà òṣèré ilẹ̀ wa tí àwọn tiẹ̀ tún máa ń pè ní Làfúnkì ṣe kọ àtẹ̀jáde rẹ̀ yìí. Gbọ́ fọ́tò àti àtẹ̀jáde tí òṣèré yìí fi léde lórí àwọn ìkànnì ayélujára yìí gbòdì lára àwọn èèyàn gidigidi. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbáyà lórí ayélujára tí wọ́n ní gbogbo nǹkan ló ní àkókò tirẹ̀. Wọ́n ní bó ṣe kí ara rẹ̀ kú oríire ọjọ́ ìbí yìí kò bójúmu lásìkò tá a wà yìí, pàápàá jùlọ pẹ̀lú bó ṣe jẹ́ pé òun náà gba abẹ́ Ògògó kọjá ní ọdún Fakakos. Ògògó náà yóò sì ti ṣe ohun kan tàbí òmíràn fún kó tó di pé ó débi tó dé lónìí. Kan lára àwọn tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní àǹtí Fúnkẹ́, ojúgbà mi ti fún yín, à ń ṣèdárò Ògògó lọ́wọ́, ìwọ ń gbé ara rẹ jáde fún ọjọ́ ìbí, ọmọ eléyìí kò dára rárá o. Òmíràn ní ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀, ó lè máa yayọ̀ ọjọ́ ìbí nígbà tí wọ́n ń ṣòkú akẹgbẹ́ rẹ lọ́wọ́. Tó o bá tiẹ̀ máa gbé àtẹ̀jáde kankan jáde, o lè fi ilẹ̀ dọ̀la. Ohun tí kò dára kò lórúkọ méjì. Ẹlòmíì ní akẹgbẹ́ rẹ ṣẹ̀ṣẹ̀ kú, tó o bá tiẹ̀ ti fi ọ̀rọ̀ ìbánidárò ránṣẹ́ lánàá, nígbà náà wá ń kọ́. Akẹgbẹ́ rẹ tó tún jẹ́ gbajúmọ̀ àgbà òṣèré kú, ṣùgbọ́n ìwọ ń gbé àwòrán ara rẹ jáde nítorí ebi àti yayọ̀ ọjọ́ ìbí ń pa ọ́. Irú èèyàn gidi ìwo ló máa ń ṣe bẹ́ẹ̀? O kú oríire ọjọ́ ìbí. Bẹ́ẹ̀ lẹlòmíràn kọ báyìí pé àsìkò tí kò dáa gbáà lẹ ṣe yìí àǹtí Fúnkẹ́. Ó sì tún jẹ́ pé ọ̀kan lára àwọn ọ̀gá rẹ nígbà tó wà lọ́dún Fakakos ni. Nígbà tí wọ́n ṣe ètò àkànṣe àdúrà fún ọ̀gbẹ́ni Ògògó níbi ọjọ́ mélòó kan sẹ́yìn, sọ pé ojú ayé àti ẹ̀tàn ló pọ̀jù lágbo òṣèré, tí eléyìí tún jẹ́ àpẹẹrẹ fún. Ìyá àti bẹ́ẹ̀ lọ làwọn èèyàn ṣe jáde fún Fúnkẹ́ Akíndélé lóríṣiríṣi lẹ́yìn tó yayọ̀ ọjọ́ ìbí rẹ̀ lọ́jọ́ tí agbo òṣèré ilẹ̀ wa ń ṣọ̀fọ̀ àgbà òṣèré, tó tún jẹ́ ọ̀kan lára àwọn ìkàn tó sin agbo òṣèré wa débi tó dé lónìí lọ́wọ́, yẹn Alhaji Táíwò Babátúndé Hasan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó ọmọ Kúlódò. Báwo ẹ mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní kò lè burúburú kó má kó ẹnìkan mọ́ ni. Lẹ́yìn ló dífá fún bí àwọn èèyàn kan ṣe jáde láti ṣàtìlẹ́yìn fún Fúnkẹ́ Akíndélé. Wọ́n ní kò sí ohun tó burú nínú pé kéèyàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun tún rí ọdún mìíràn láyé, pàápàá jùlọ níwọ̀n ìgbà tó ti fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ nípa àgbà òṣèré yìí. Bẹ́ẹ̀ ni kò sí ohun tó burú nínú kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí rẹ̀ tún rí ọdún mìíràn lókè èèpẹ̀. Wọ́n nífẹ̀ẹ́ kàntẹ́lẹ̀ náà ikú ló máa ń jẹ́ kí ẹ̀dá mọyì ẹ̀mí inú rẹ̀. Torí náà gbogbo ẹni tó bá ti ká ọdún já báyìí ló yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní láti ṣọdún míì. Tá a bá máa sòótọ́ fúnra wa, ṣẹ́rí
mi ò rí nǹkan tó bad nínú wípé àǹtí Funke post happy birthday fúnra wọn lẹ́ni normal gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé èní ni birthday àǹtí Funke mi ò rí nǹkan tó bad ńbẹ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ń drag wọn and secondly Priscilla ọmọ Ìyábọ̀ Òjó ọmọ ẹ̀ ṣe birthday ọmọ ẹ̀ pọ́dún kan àbí òun náà ṣe birthday lẹ́ni àwọn náà post ẹ̀ pé happy birthday mi ò rí nǹkan tó bad ńbẹ̀ ẹni tó kú ti kú normally àwa tó kù ní kọ́lọ́hún ṣọ́ ẹ wá ń ṣe birthday nìyẹn ẹ ti post pé happy birthday bọ́ nǹkan kan ló burú jù tẹ́mi rí o gbogbo ẹ̀yin èèyàn ẹ̀ sọ̀rọ̀ sí látàárọ̀ nǹkan tó burú jù tí mo rí ojú wípé gbogbo ojú ló pé níbi bẹ́ríà yẹn gbogbo ojú ló pé àwọn tó ń sunkún sunkún àwọn tí wọ́n banújẹ́ àwọn tí wọ́n pet ẹlòmíì tó ń sunkún tó jẹ́ pé òun ò lè sunkún mọ́ bọ̀ òun lè láti rọ àwọn tó ń sunkún òun rọ̀ mi ò rí ojú méjèèjì ńbẹ̀ mi ò rí ojú méjèèjì ńbẹ̀ normal ẹ ti post happy birthday but at least ẹ show sympathy ó yẹ ká lè dé ibẹ̀ káwọn èèyàn rí yín pé no ẹ̀yin náà wá ẹ máa rí nǹkan tá ẹnu lẹ́bọ̀ tó bá rí yín bẹ̀ wish ẹ dẹ̀ post pé happy birthday kò sí nǹkan tẹ́nibọ̀dì fẹ́ sọ mọ́ wọn ò ní criticize yín online wọn ò ní máa drag yín bó ṣe ń drag yín but good thing tẹ́ ẹ̀ bá ti fi win at everybody ojú wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe birthday yìí Ìyábọ̀ Òjó ń ṣe birthday fún ọmọ Priscilla àti Funke èní ní birthday yín bẹ́ẹ̀ ṣe ní méjèèjì ṣe ń ṣe yìí tẹ́ ẹ bá tiẹ̀ lè yọjú níbi burial yẹn mi bá ti appreciate yín jù but there is nothing bad that ẹ ṣe birthday lẹ́ni it's your day it's your day ti Taiwo Hassan Ogogo bàbá wa ní wípé wọ́n filé ayé lẹ̀ wọ́n ti lọ èní ni burial àwọn déètì wọn nìyẹn pé òkè wọ́n ti lọ déètì yín ni pé ẹ ṣì ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ tú pé ọdún kan kò sáwáyé kan tí ò ní lọ gbogbo aládágbádá kó gbogbo ala máa lọ ṣó ti yé yín tí n bá dá ẹjọ́ yìí dáadáa tẹ́ ẹ bá rò pé mo dá ẹjọ́ yìí dáadáa ẹ jẹ́ kí n mọ̀ ní comment section tẹ́ ẹ bá rò pé ó kù díẹ̀ káàtó ẹ tún jẹ́ kí n mọ̀ ní comment section ọ tẹ́ ẹ bá ní nǹkan míì tẹ́ fẹ́ fi kún tí mi ò rántí sọ àbí mo ṣì sọ́nbì kan ẹ jẹ́ kí n mọ̀ comment section. Be a celebrity. To be a celebrity is not easy. Like no be beans, like no be my. Waiting, what is really going on? Is there any other thing that is going on? Is this a campaign against Funke Akindele or something? Maybe you people feel say, okay, one or two things. You people can say so many things, but not this one. So because of Funke Akindele posted her birthday picture, just only birthday picture, now all of I can't see so many negative comments. She's trending everywhere. I went to TikTok, I went to everywhere. She the trend. I can't ask myself, is there any other thing, or maybe waiting this lady do? When I feel talk one or two she don't do, but not this one. I beg, not this one. Okay, because of this man we buy, because of this our late Ogogo that died, she can no longer celebrate her birthday. She don't already pay for photo shoot, pay for clothes, pay for everything. So she go just go hang am. All of una now where they talk, now where they insult this lady. Una no eat today. Una no open on a shop today. Una no go market today. So other celebrities, they did not post anything to that apart from Funke. So why her own come special like this? I don't understand. Is there any other thing? This man, maybe Funke don't already call the family. He don't already call the family. They don't already talk behind the camera. So why you not they expect them now? Okay, she don't already post this thing about the man. This is her day. This is her day for her to celebrate herself, her life. So because of this man, she can no longer. Now be say she for no kukuma eat today now. She for not do any other thing. Maybe she got so many other posts to post, but she chose not to. She posted only this one. When I just they do this now, I don't like it. I'm not part of this. I don't like it. No matter what. Allah habi. Depression is real. The way when I take they harass all these some celebrities, it's not fair. They are humans like us. They are just like you, human being like you. Now go just they make person, just they para, just they insult people, they bully people. May wanna stop all this bullying now.
Just only picture, or is there any other thing? Maybe I'm not getting it. Maybe I'm not understanding. Only birthday picture, only. Now when they do like this, now wow, this internet, so bullies and so many. Hi, gosh, the man don't already buy. So if she no post today, now he go resurrect the man. So because of her post now, waiting go come happen. The family is not complete. Even I don't understand why would they do like this. Me, I'm not in support of it. No matter what, no matter what, I'm not in support of this. Ẹ̀yin gbọ́ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí lábala àríwísí.